ọ̀pọ̀lọpọ̀ tó tẹ̀jọ́ mọ Rẹ́mọ wọ́n á béèrè pé bolo ti wá á ní Ìjẹ̀bú, ẹlòmíà sọ pé Ìjẹ̀bú Rẹ́mọ, ṣùgbọ́n ẹni tó bá mọ̀ Rẹ́mọ wà lọ́tọ̀ Ìjẹ̀bú wà lọ́tọ̀. Ìjẹ̀bú ló ní Ẹ̀wẹ̀so, kí ni Rẹ́mọ wá ní sà? Rẹ́mọ ló ní Ẹ̀sọ́. Láyé àwọn community bank láyé ọjọ́ sí wọ́n ní Ẹ̀sọ́ community bank ní Ṣàgámù. Ẹ̀sọ́ community bank ìyẹn láti create identity fúnra wọn nìyẹn pé Ẹ̀sọ́ ni wá o, Rẹ́mọ ni wá o. Ẹ̀sọ́. Ibi tí wọ́n gbé welcome to Igbó-Ọrà sí kò ń ṣe Igbó-Ọrà. Ẹ là hàn wá sà. Ìlú tí a máa kọ́kọ́ dé tí a máa ti rí tá a máa rò pa ti dé Igbó-Ọrà. Ibi ìlú náà ni wọ́n ń pè ní Igbólé, Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. Lẹ́nu ọ̀nà yẹn. Bẹ́ẹ̀ ni, Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. Ìlú yìí dẹ̀ ní ọba tiẹ̀ lọ́tọ̀, orúkọ ọba náà ni Ọba Olúsanjọ́ Òjó. Níbi ọdún mélòó sẹ́yìn àwọn ajínigbé wọ́n jíyàwó ọba yìí gbé. Ẹ máa share ètò yìí, ẹ máa comment, ẹ máa like. Ó ṣeé ṣe kó jẹun tí wọn náà nílò ọba pàdé nínú fọ́nrán yìí lónìí. Bámi ẹ ṣeun ẹ kú àgbà. Wọ́n ní ibi gẹ̀rẹ̀jẹ̀ báyìí là bá gbà, ṣùgbọ́n àìgbọ́ yóò bá yí ẹlòmíì bọ́bá arágbàlagbà ní ibi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gbà. Ṣé ẹ fẹ́ ká gbà òṣùgbọ́, ẹ fẹ́ ká gbà òkú ni? Bọ́bá ti jẹ́ ibi gẹ̀rẹ̀jẹ̀, ibi tó lè yọ àgbàlagbà ní ibi gẹ̀rẹ̀jẹ̀ pẹ̀sẹ̀, ibẹ̀ là bá gbà. Mo wá fẹ́ béèrè pé ibo gan pàtó wà ní Igbó-Ọrà wà o. Ibẹ̀ tí mo ń lọ náà nìyẹn. Ṣá máa tún kàn lú mi. A tún máa kàn lú mi, a máa kan Ìbẹ̀rẹ̀kòdó Ọ̀dàn. Lẹ́yìn Ìbẹ̀rẹ̀kòdó Igbólé, a tún máa kan Ìbẹ̀rẹ̀kòdó Ọ̀dàn. A máa dé Pàkó, a máa dé. A sọ̀rọ̀ lórí Ìlọrin, torí mi gbé Ìlọrin dáadáa náà, mo mọ Ìlọrin dáadáa. Bí ìlà ọwọ́ mi báyìí mo ṣe mọ Ìlọrin. Kábíyèsí. Ẹnìkan wá sọ̀rọ̀ ẹyẹ ń kọrin, mo wá sọ fún ẹnìyẹn pé ẹyẹ ń sunkún náà ń pe ìlú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ má bínú, kì í ṣe ẹyẹ ń kọrin ni ẹyẹ ń kọrin tá a máa kọ́kọ́ kàn ní Ìlọrin tá a bá wọlé yẹn. Ká tó wọ̀ lọrin, ká tó dé airport, ẹyẹ ń sunkún ló ń jẹ́. Bí amọ́láṣọ lábẹ́òkúta ń bì, ṣe bá pọ́n láṣọ ló ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó ó dọ̀wọ́ ẹ̀yìn ara Apọ́nláṣọ. Bẹ́ẹ̀ni, àwọn tó jẹ́ àgbàlagbà lábẹ́òkúta mọ̀ pé Apọ́nláṣọ ló jẹ́. Lábẹ́òkúta ń bí Apọ́nláṣọ láì ṣàparò. Ẹ wo jọ̀gá orílẹ̀. Ṣé bí jìgá náà ń pè tẹ́lẹ̀? Jìgá náà ń pè jọ̀gá. Ìgbà tó yá ni wọ́n yí orúkọ rẹ̀ sí jọ̀gá. Jìgá ni tó máa mú wọn lẹ́sẹ̀. Adéyínká Àyìndé, ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Ẹ láwọn ọgbà kọ̀ọ̀kan a máa wọnú Yorùbá ìjìnlẹ̀, a máa wọnú ìtàn Yorùbá lọ Yorùbá bọ̀. Wọ́n á pé ẹni tí ò ní tàn irú wọn ìpẹ́ tán. Wọ́n sì sọ pé ọ̀rọ̀ tí aláwà bá sọ ẹnu ọba ń ta ló ti jáde. Ta ló bá ń ta, ta láláwà. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn yóò ti yé àwọn ọmọ àbí ará Ìjẹ̀bú. Ọ̀rọ̀ òní kọ́ nìyẹn. Mo lálejò pàtàkì lórí ètò lónìí, ọ̀kan gbòógì nínú àwọn tọ́lọ́ ń bò lẹ́bùn ìtàn. Ẹlòmíràn mọ̀ bí a lálejò àwọn ló kéré yìí, mélòó lọ́jọ́ orí ẹ̀ tí ń sọ adúrú ìtàn tó báyìí. Ẹ jẹ́ farabalẹ̀ ká mọ̀ láìkì ìkànnì Adéyínká Àyìndé live, ká mọ̀ share, ká mọ̀ comment. Tí n bá sọ pé Yorùbá kẹnu gan, nǹkan pọ̀ nínú Yorùbá nìyẹn. N ò ní lọ púpọ̀ jù, ẹ jẹ́ n padà sọ́dọ̀ àlejò mi lónìí. Ẹ kú ìjókòó sà. Ẹ ṣé olóòtú. Tó mo fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín káàkiri àgbáyé sà. Ẹ ṣé ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Ìrìnkèrindò Alárọ̀bá. Orúkọ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mọ̀ mí sí ní Ìrìnkèrindò Alárọ̀bá. Yorùbá sì padà sórí ọ̀rọ̀ yín, wọ́n ní bọ́mọdé ò bá tàn àbárọ̀bá. Ara tí èmi ni mo sọ ara mi ní orúkọ náà. Orúkọ tó sọ mí, táwọn òbí sọ mí ní kékeré ní Adébáyọ̀ Adéwùsì. Tó èmi wá sọra mi ní Ìrìnkèrindò Alárọ̀bá. Ṣé mọ̀ pé àwọn àgbàlagbà sọ pé Àlàó dé Kánò ó dàbòkí. Wọ́n tó bá wọn mọ ló máa jẹ́ lẹ́yìn odi ló má bí kẹ́dé Kánò tó pèrè lábòkí. So tí èmi fi ń jẹ́ Ìrìnkèrindò Alárọ̀bá ni pé iṣẹ́ tí mo ṣe àbí ẹ̀kọ́ tí mo kọ́, àwọn kan máa ń sọ pé ìtàn, ṣùgbọ́n ìtàn kọ́ ni èmi rí ní ọ̀nà mìíràn yàtọ̀ sí ìtàn.
Yorùbá sọ pé tọmọdé ò bá bá tán abárọ̀bá. abárọ̀bá. Gbogbo nǹkan ṣe é ké ní ìlú Ẹ̀gbá tá a wà yìí. Àwọn sọ̀rọ̀ Lísàbí o, sọ̀rọ̀ Ṣódẹkẹ́. Gbogbo wa bá Ṣódẹkẹ́ láyé o. bẹ́ẹ̀ ni Ṣódẹkẹ́ ti kú láti 1845. bẹ́ẹ̀ lọ̀pọ̀ èèyàn náà mọ ibi tí Lísàbí ti ń bọ̀. So èmi wá ìtẹ̀mí wá ìtàn ní àwọn yẹn wọ́n ti ṣẹlẹ̀. Àrọ́bá ni tí àwa wá ń ṣe. ìyẹn náà pè ní bàbá àtàn. Òun ló wá jẹ́ bàbá fún ìtàn torí ìtàn ti àrí ìtàn ṣùgbọ́n àrí àrọ́bá. So mo á sọ̀rọ̀ mi ní ìrìn mi torí èrè mi jẹ́ researcher. So à lọ sí òkè lọ sódò ibẹ̀ mo ti rí orúkọ ìrìnkèrindò. Lọ sókè lọ sódò lọ wá ìmọ̀. bẹ́ẹ̀ ni ìrìnkèrin odò. àárín lọ sókè àárín lọ sódò mo wá jẹ́ alárọ̀bá. kí ló mo fi ń ṣe ìrìnkèrindò náà torí àrọ́bá mo fẹ́ ṣe ibẹ̀ lórúkọ ìrìnkèrindò alárọ̀bá ti jáde. a ní wáyé tí láṣẹ ọba mi Èdùmàrè. ṣé ń gbádùn kíní yẹn bó ṣe ń lọ ẹ mọ share ètò yìí ẹ mọ comment ẹ mọ like ó ṣeé ṣe kó jẹun tí wọn náà nílò ọba pàdé nínú fọ́nrán yìí lónìí. Bámi ẹ ṣeun ẹ kú àgbà wọn ní ibi gẹ̀rẹ̀jẹ̀ báyìí là bá gbà ṣùgbọ́n àìgbọ́ yóò bá yí ẹlòmíì bọ́bá arágbàlagbà ní ibi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gbà ṣe ẹ fẹ́ ká gbà òṣùgbọ́ ẹ fẹ́ ká gbà òkú ni bọ́bá ti jẹ́ ibi gẹ̀rẹ̀jẹ̀ ibi tó lè yọ àgbàlagbà ní ibi gẹ̀rẹ̀jẹ̀ pẹ̀sẹ̀ ibẹ̀ là bá gbà. Bàbá nígbà tá à ń bọ̀ láti ibi tá a ti ń bọ̀ ká tó gbé yín débi sà nínú ọkọ̀ àríyànjiyàn kan wáyé mo fẹ́ ká bá bẹ̀ yẹn wọlé. Àríyànjiyàn tó wáyé ṣé ẹ mọ̀ pé ọkùnrin tó wà níwájú ọkọ̀ yẹn ó dàbí ọmọ Gbóọ̀rà lòun tiẹ̀. àwọn ọmọ Mọdákẹ́kẹ́ kan ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ yẹn lọ fa ọ̀rọ̀ yẹn bọ̀ bí ibi tẹ́ ń pè ní Gbóọ̀rà yẹn ò kì í ṣe Gbóọ̀rà náà. tọmọ yẹn sọ pé ibi tí wọ́n kọ welcome to Igbóọ̀rà sí ní gẹ́gẹ́ ibẹ̀ gẹ́gẹ́ ní Igbóọ̀rà ṣé mọ̀ pé ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tí a fẹ́ débi ẹ wá láwọn tó ń sọ wípé ibi tó ń pè ní Gbóọ̀rà yẹn o ibẹ̀ kan ní Gbóọ̀rà ẹni wọ́n ráìtì o bàbá ẹ jẹ́ á mú láti ibẹ̀ ẹ jẹ́ á tú díẹ̀ sà. ẹ ṣe gan Igbóọ̀rà dàbí ìlú tó ní ìlú tó pọ̀ nínú. ẹ yẹ ká fi ibi wò ká sọ pé ní Abẹ́òkúta tá a wà yìí ká là ń lọ sí Igbóọ̀rà tàgbọ̀nà Sábó Rwanda táwa ń lọ sí Igbóọ̀rà pé kò jìnnà síra wọn. bẹ́ẹ̀ni ká tó rọ́gbọ̀ ṣẹ́jú àti dé Igbóọ̀rà àti ibi tí wọ́n kọ welcome to Igbóọ̀rà sí. ṣùgbọ́n àwọn tí ó kọ kinní náà wọ́n rí kọ wọ́n tún rí kọ. lọ́nà wo ni wọn ò fi rí kọ sà. ọ̀nà náà fi rí kọ lélẹ́yìí ibi tí wọ́n gbé welcome to Igbóọ̀rà sí kò ń ṣe Igbóọ̀rà. ẹ là á hàn wá sà. ìlú tí a máa kọ́kọ́ dé tí a máa ti rí tá a máa rò pa ti dé Igbóọ̀rà ìlú náà ni wọ́n ń pè ní Igbólé Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. lẹ́nu ọ̀nà yẹn. bẹ́ẹ̀ ni Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. ìlú yìí dẹ̀ ní ọba tiẹ̀ lọ́tọ̀. bàbá mo ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Igbóọ̀rà tí fọ́nrán yóò mọ ọkàn lára bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ mọ́ lọ ní under comment section. ìlú yẹn ní ọba tiẹ̀ sà. Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. orúkọ ọba náà ni ọba Olúsanjọ́ Òjó. níbi ọdún mélòó sẹ́yìn àwọn ajínigbé wọ́n jíyàwó ọba yìí gbé níbi ọdún mélòó tó bí ọdún mẹ́ta mẹ́rin bí ó tó bí mẹ́rin sẹ́yìn ni wọ́n jíyàwó ọba yìí ó rẹ̀ pé nọ́ọ̀sì ni ìyàwó ọba yìí. so bàbá Àṣó ni orúkọ oyè ọba náà ẹ bá ṣe ní Aláké nílẹ̀ Ẹ̀gbá bàbá Àṣó ti Igbólé. ọ̀pọ̀lọpọ̀ máa ń gé kúrú sí Igbólé ṣùgbọ́n tabaníkà pè tán Ìbẹ̀rẹ̀kòdó Igbólé tó dẹ̀ ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Igbólé má tún mọ̀ pé ó tún ní ohun tí wọ́n fi ń pè ṣáájú kó tó kan Igbólé pé Ìbẹ̀rẹ̀kòdó Igbólé. bàbá a wà pẹ̀lú yín sà. ẹ ṣé mo dárúkọ Ìbẹ̀rẹ̀kòdó yẹn kí Ìbẹ̀rẹ̀kòdó wà lábẹ́òkúta ń bí náà. ibi tí mo fẹ́ bọ̀rọ̀ lọ nìyẹn pé Ìbẹ̀rẹ̀kòdó ń bẹ ní Abẹ́òkúta ń bí sà o. Ìbẹ̀rẹ̀kòdó Abẹ́òkúta àti Ìbẹ̀rẹ̀kòdó Igbólé wọ́n nìkan ṣe pọ̀. wọ́n ní nǹkan ṣe papọ̀. bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ wà láàrin wọn. tẹ́ bá wo láti káníagbá àdátán tẹ́ bá kó ládàátán tá à ń lọ sọ́nà Kúgbà gbogbo Kúgbà ni gbogbo Ṣàjẹ́ ni o lọ sọ́nà Ìbẹ̀rẹ̀kòdó ẹ mọ̀ káwọn Ìbàràpá náà wà ń bẹ̀ ni. Ìbàràpá ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni chọ́ọ̀chì kan wà níbi agbègbè Kúgbà yẹn Ìbàràpá Baptist Church 1850 something wọ́n ti kọ́ chọ́ọ̀chì yẹn. a ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ yìí bọ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń pe Ìbàràpá méjèèje wọ́n dẹ̀ ń pe Igbóọ̀rà yẹn náà mọ́ àti ń já síbì kan bẹ̀ bọ̀ sà. kí
ká mú ní ti Ìbẹ̀rẹ̀kòdó tàbẹ́òkúta ń bí. Ìbẹ̀rẹ̀kòdó Abẹ́òkúta ń bí ogun ló lé àwọn ará abẹ yẹn, ará Ìbẹ̀rẹ̀kòdó Ìgbólé ló lé wọn dé Abẹ́òkúta, ogun àwọn Dahomey. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó wà ní agbègbè Ìbàràpá tó wà ní Òkè Ògùn ní ogun náà lé, tí ọ̀pọ̀lọpọ̀ wọn wá sí Abẹ́òkúta fún ààbò. Àwọn kan padà nígbà tó yá, àwọn kan dúró, àwọn tó dúró Ìbẹ̀rẹ̀kòdó, orúkọ tán mú wá láti ibi tán ti wá, láti ibi tán ti ń bọ̀, iná sọ ibi tí wọ́n ń gbé lónìí náà dó l'Abẹ́òkúta ń bí. bẹ́ẹ̀ ni Ìbẹ̀rẹ̀kòdó wà ń bí, Ìbẹ̀rẹ̀kòdó wà lọ, ṣùgbọ́n Ìgbólé Ìbẹ̀rẹ̀kòdó wọn nìyẹn. Ìgbólé àkọ́kọ́ nìyẹn tí wọ́n pè ní Igbó-ọrà. Tá a bá tún wá wọnú, tá a wọnú díẹ̀ sí. mo wá fẹ́ béèrè pé ibo gan pàtó wà ní Igbó-ọrà wà o. ibẹ̀ tí mo ń lọ náà nìyẹn. ṣá máa tún kàn lú mi. a tún máa kàn lú mi, a máa kan Ìbẹ̀rẹ̀kòdó Ọ̀dàn. lẹ́yìn Ìbẹ̀rẹ̀kòdó Ìgbólé, bẹ́ẹ̀ ni a tún máa kan Ìbẹ̀rẹ̀kòdó Ọ̀dàn. a máa dé Pàkó, a máa dé Sàgànhùn, a máa dé Ìdọ̀fin. ẹ má bínú sàṣẹ Pàkó ni àbí Pàpó? Pàkó, Pàkó yẹn wà lókè Ògùn lọ́nà Òtú, àwọn ìlérò ọ̀nà bẹ̀rẹ̀ Òkè Ògùn. jẹ́ pé Òkè Ògùn yàtọ̀ sí Ìbàràpá. àwa máa ń wò wọ́n pé èdè kan náà jọ ń sọ. bẹ́ẹ̀ni. láàrin ara wọn, wọ́n sọ pọ́tọ̀tọ̀ làwọn. àwọn tá a wà ń tà láti wọn ẹ mọ̀ pé àwọn kan náà máa ń sọ pé àwọn jẹ búrẹ́dì méjì, àwọn ò sì fọmọ jẹ. wọ́n dẹ̀ ń lo àwọn tó ìjẹ ẹyọkan ṣo. so ní Ìbàràpá yẹn, ọ̀rọ̀ Igbó-ọrà là ń sọ tí a lọ́wọ́ sọ. ẹni ẹ lá máa kan Ìbẹ̀rẹ̀kòdó Ọ̀dàn. bẹ́ẹ̀ ni a máa kan Pàkó, a máa kan Sàgànhùn. tọ́lọ́ba o. ó di mẹ́rin bẹ́ẹ̀ yẹn o. a máa kan Ìdọ̀fin. ó di márùn-ún sà. ìgbà tá a bá lọ sáàrin síwájú lọ́hùn la máa dé Igbó-ọrà gangan láti ní ọba wọn. ọ̀nà sì jìn nìyẹn sà. ọ̀nà jìn, ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tìlú tá à ń sọ yìí. wọ́n ti fi orúkọ Igbó-ọrà bò wọ́n. ṣùgbọ́n Igbó-ọrà gangan wà ní inú. àwọn Igbó-ọrà mọ́ra wọn, àwọn Sàgànhùn mọ́ra wọn, àwọn Ìbẹ̀rẹ̀kòdó Ìgbólé mọ́ra wọn, àwọn Pàkó mọ́ra wọn. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kíní kan ṣẹlẹ̀ ní ọdún bíi mélòó sẹ́yìn tó jẹ́ pé Central Mosque Igbó-ọrà ìyá wà lórí ẹ̀. fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà fi ti ìjọba ti Central Mosque náà. ẹ pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ yìí oníkálukú wọn wá ń lo mọ́ṣáláṣí wọn gẹ́gẹ́ bíi Central Mosque. bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ àjẹ ìmáàmù, àjẹ ìmáàmù. àwọn kan ní amú ẹ̀sìn wá. àwa ni a ti ń jẹ tipẹ́tipẹ́. àwa kan lẹ mú dé wá bá, àá náà ti gbà á. àá náà ti ń jẹ oyè nínú, àti kéwú, àti ń jẹ oyè nínú ẹ̀sìn yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. àti wá jẹ oyè títí débi igbákejì máàmù. àá náà ti lọ sí, àá náà ti mọ̀ nípa ẹ̀sìn yìí dáadáa. ìmáàmù wa gbéṣẹ̀. ìyẹn jẹ́ ká bọ́ sí ipò ìmáàmù. lọ̀rọ̀ bá di búlẹ̀búlẹ̀. rárá o, ẹ̀yin ẹ lè jẹ́ wàhálà tí ń jẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n wọ́n yanjú ẹ̀. àyàbá nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n lè sọ fún pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ni wọ́n wá ń lo mosque wọn fún Central Mosque. so Igbó-ọrà fúnra ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìdèrè. èèyàn lè fẹsẹ̀ rìn láti Igbó-ọrà wọnú Ìdèrè. àjẹ́ Igbó-ọrà gangan ló ṣe boundary pẹ̀lú Ìdèrè nìyẹn sà. pẹ̀lú Ìdèrè. Igbó-ọrà jìnnà sí títì tí a máa sọ pé welcome to Igbó-ọrà yẹn. bá mi mú ń bọ̀ sà, gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì Adéyínká Àyìndé live, ṣe rí i pé ọ̀rọ̀ yìí ó fẹjú kẹ̀kẹ́. nígbà tá à ń bọ̀ láti ìlú tá a ti ń bọ̀ àti travel láti ó ti tó bí ìjọ́ méje, inú mọ́tò tá a wá wà láti ń gbọ́ tí ìfáǹfà yìí ti ń wá, ó fẹ́ẹ́ dìjà o, tó jẹ́ pé àwọn àgbààgbà náà pé ẹdún gbà kálukú bá délé torí ẹ lọ yanjú ẹ̀. ọ̀gá wa yìí sì wà nú ọkọ̀, wọn ò sọ̀rọ̀ láì mọ̀ pé ohun tó wà ní agbárí wọn àti ìrìn tí wọ́n ti rìn nínú ayé tí ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ pé lóòótọ́ làwọn tí wọ́n ń sọ pé ibi tọ́gbẹ́ ni ẹ ń pè ní Igbó-ọrà kọ́ ní Igbó-ọrà. ẹni yẹn tí wọ́n ń sọ pé ẹ lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn onímọ́tò tí wọ́n wà títì nì, wọ́n sọ bí tẹ́ wà ní fún àní Igbó-ọrà níbẹ̀ nì. tó ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí, ẹ̀yin ọmọ Igbó-ọrà. ẹ̀yin tẹ́ bá sì fẹ́ mọ́ gbádùn ètò yìí lọ síwájú, ẹ mọ́ kọ́mẹ́ǹtì. ṣe rí i pé làákàyè ń wà nù ètò tá a mú wá lónìí. a mọ̀ wọnú àwọn ìtàn ìlú, a mọ̀ wọnú ìtàn ìgbésí ayé àwọn èèyàn, a mọ̀ wọnú ìtàn àwọn olóògbé, a mọ̀ gbé àwọn èèyàn tí wọ́n ní làákàyè tí wọ́n bá wa tàn mọ́lẹ̀. mélòó làwa mọ̀? a lè gbọ́ Yorùbá lóòótọ́, ṣùgbọ́n ṣé bí wọ́n ṣe ń lo Yorùbá la ṣe ń lò yìí. ọ̀gá wa, ọ̀rọ̀ tí mo fẹ́ dánu lé yìí ẹ jẹ́ mu láti bí ìsà. ṣe rántí ìlà ìlò kan tó ṣẹlẹ̀ lọ
láàrin ọ̀gbẹ́ni olórin Alhaji Wasiu Ayinde Marshal tó ṣẹlẹ̀ lọ nípa tọ̀rọ̀ ó ṣe pléènì ó ṣe pléènì wọ́n fẹ́ dá pléènì dúró wọn dá pléènì dúró nígbà tí kinní yẹn ń lọ graphics kan wá jáde ṣé àwọn pé nǹkan ló máa ń tàṣírí nǹkan wọ́n gbé Shoname wọ́n wá gbé wá sí ojú screen wọ́n wá ń kọ síbẹ̀ pé meet an Ijebu man that owns value jet ẹnìkan wá ní ò ní làákàyè ni ó pe èèyàn lọ́mọ Rẹ́mọ òun tó sọ pé an Ijebu man tó ní value jet ọ̀pọ̀ èèyàn ló wá gbà pé tó bá ń sọ̀rọ̀ Rẹ́mọ àtàwágbọ́ Rẹ́mọ ń bí Rẹ́mọ lọ́tàn náà Ìjẹ̀bú ní ẹ̀sọ́ bàbá ìmọ́lẹ̀ wo lẹ lè bá wa tàn sáàárín ọ̀rọ̀ Ìjẹ̀bú àti Rẹ́mọ ṣé mọ̀ pé Yorùbá sì máa ń pa òwe kan wọ́n á ní bí àkárìgbò ṣe kéré tó òun ló lórí Rẹ́mọ a sì tún gbọ́ pé ọba tó ń jẹ níjẹ̀bú kí bàbá àti bí tó gbéṣẹ̀ tí wọ́n sì ń jẹ dòní ni wọ́n ń pè ní Àwùjalẹ̀. ẹ ṣé gan ẹ káàbọ̀ sórí ti Rẹ́mọ àti Ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó tẹ̀jọ́ mọ Rẹ́mọ wọ́n á béèrè pé bolo ti wá á ní Ìjẹ̀bú ẹlòmíà sọ pé Ìjẹ̀bú Rẹ́mọ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ tó dẹ̀ dá lójú tó kóun mọ̀ ẹ pé ẹlòmíì wà kò mọ̀ ó rò kóun mọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì mọ̀ kò mọ̀ kóun mọ̀ ẹlòmíì ò sì mọ nǹkan kan rárá ń tiẹ̀. Rẹ́mọ wà lọ́tọ̀ Ìjẹ̀bú wà lọ́tọ̀ Ìjẹ̀bú ló ní ẹ̀wẹ̀so kí ni Rẹ́mọ wá ní sà. Rẹ́mọ ló ní ẹ̀so ẹ̀. ibi tá a ti máa ń dà á pọ̀ nìyẹn o a bìlíìfù pé bẹ́ẹ̀ Ìjẹ̀bú ló ní gbogbo ẹ̀ náà. rárá ẹ̀so ẹ̀wẹ̀so. ẹ̀wẹ̀so ní ti Ìjẹ̀bú ẹ̀so ẹ̀ ní ti Rẹ́mọ. láyé àwọn community bank láyé ẹjọ́ sí wọ́n ní ẹ̀so ẹ̀ community bank ní Ṣàgámù. ẹ̀so ẹ̀ community bank. ìyẹn láti create identity fúnra wọn nìyẹn pé ẹ̀so ẹ̀ ni wá o Rẹ́mọ ni wá o ẹ̀wẹ̀so. Ìjẹ̀bú tí Àwùjalẹ̀ jẹ́ olórí wọn wọ́n pè wọ́n ní Akilẹ̀ Ìjẹ̀bú. Akilẹ̀ Ìjẹ̀bú. láwọn ayé ìgbà kan àwọn ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé Yorùbá tá à ń sọ yìí pé ṣé àti ẹ̀mọ́ sọ ṣé wọ́n ń sọ la ṣe ń sọ pé Yorùbá yìí náà àwọn èèyàn ti sọ di àmúlùmálà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ́gun wò mọ́ tó ń sọ mọ́. láyé ìgbà kan tó bá máa ṣe sọ ìròyìn lórí rédíò pàápàá ló GBC wa níbí wọ́n máa ní Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú. Akilẹ̀ Ìjẹ̀bú kò ní í jẹ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Akilẹ̀ Ìjẹ̀bú. a dẹ̀ ní Àkárìgbò Rẹ́mọ. ti Rẹ́mọ. Àkárìgbò ọba Rẹ́mọ Àwùjalẹ̀ ọba Ìjẹ̀bú. ṣe ìpọ́tọ̀ọ̀tọ̀ ni. kó papọ̀ sà. mo rántí ọdún kan mo wà ní Ìrolù Rẹ́mọ bàbá àpènà Ìrolù àwájọ ń sọ̀rọ̀ Ìjẹ̀bú sọ̀rọ̀ Rẹ́mọ yìí wọ́n ní wọ́n ń pe Ìjẹ̀bú lọ́mọ alágẹmọ 16 ṣé wọ́n ní ṣé agẹmọ Ìrolù ṣé ó wà nínú agẹmọ tí wọ́n ń ṣe níjẹ̀bú Òde ni. láti sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá o. adádúró ni o. adádúró ni o. Ìjẹ̀bú Akilẹ̀ Ìjẹ̀bú ṣe tiwọn wọ́n lágẹmọ tiwọn àwa Rẹ́mọ náà ní tiwa. àwọn Rẹ́mọ àti Ìjẹ̀bú wọ́n ti jọ wà pọ̀ látijọ́ wọ́n ti jọ àwọn náà ẹgbẹ̀gbẹ́ ara náà jọ wà wọ́n wọnú ara wọn náà ṣùgbọ́n oníkálukú mọ ibi tí ara wọn wà. ní ká lọ sínú ìtàn díẹ̀ tí ò jìnnà púpọ̀ ní ọdún 1894 bẹ́ẹ̀ ni ọdún méjì lẹ́yìn ìgbà tí àwọn ìjọba Gẹ̀ẹ́sì àwọn British government tí wọ́n àtàkì Ìjẹ̀bú Òde wọ́n máa ń pè ní Ìmàgbọ́n war. Ìmàgbọ́n war yẹn ní Ìmàgbọ́n war. bẹ́ẹ̀ ni Ìmàgbọ́n ò jìnnà sí Ìjẹ̀bú Òde púpọ̀. tí a bá ń lọ sọ́nà ọ̀nà Ìkòròdú àgbọ̀nà Ìmàgbọ́n ò jìnnà sí Ìṣíwọ̀. ẹ má bínú sà gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe tẹ́ ẹ bá kàn náwó báyìí ṣé sọ̀yì ló ń gbé wá ní àbí báwo Ìmàgbọ́n ò jìnnà sí ó lẹ́yìn mọ gbogbo kínní ní àgbárí sà. ṣíṣe ìwádìí náà ni. tí mo lè fi sí náà nìyẹn pé iṣẹ́ ìwádìí ni torí mo sọ lẹ́ẹ̀kan pé ìníkiri alárọ̀bá ni mí èmi ò jókòó níbì kan kí wọ́n máa pé àmọ́ gbọ́ tàn bàbá mi wá pè mí wọ́n á sọ gbélé fún mi wọ́n sọ rárá o èmi ń lọ mo fi ẹsẹ̀ méjì dé àwọn ìlú yìí láti rí ṣé hàn pé èèyàn gbọ́ nǹkan
báyìí ni tí ẹ bá dé gbọ́ra báyìí ló ṣe rí ṣùgbọ́n tí ẹ bá dé ibẹ̀ náà pé àwọn àmì kan wà ní ìta máa rí bí igi kan wà tá a bá kọ́ rí tá a bá kọ́ dé gbọ́ra ibi báyìí. àfetíyá ló ti pọ̀ ju àfojúrí lọ. èmi fi etí gbọ́ mo fi ojú rí mo rìn ní ilẹ̀ Yorùbá yìí dáadáa. kábíyèsí bàbá. Ọ̀ṣun ni o Ògùn ni o Oǹdó ni o Èkìtì ni o. ẹ tún rí ilẹ̀ Ìgbò náà díẹ̀. bẹ́ẹ̀ ni torí mo mọ ilẹ̀ Haúsá o. mo rí pé ẹnìkan pè yín ó sọnù síbì kan abẹ́ kó ṣe gbọ́kadà láti ń dárúkọ ọbẹ̀ yẹn pé kó gbọ́kadà láti ibì kan tó bá ti débì kan ó dẹ̀ débẹ̀ peacefully. torí tí èmi nífẹ̀ẹ́ sí láti kékeré ọmọ kékeré ni mo ti wà tí mo ti ń dá travel fúnra mi ọmọ primary 6 láti north látòkè Ọya wá sí Abẹ́òkúta ń bí primary 6 bàbá mi jẹ́ ẹni tí wọ́n láìkì ìrìn àjò kọ́lọ̀ fún oríjì wọn wọ́n ti papòdà wọ́n mú wa agbé Maiduguri ni o Sokoto ni o Ìlọrin ni o ilẹ̀ Tápà ni o Jos ni o àwọn kan báyìí ló ti wà nínú èmi tèmi ti nífẹ̀ẹ́ sí. láti ilẹ̀. mo dẹ̀ ní lecturer mi kan gbà tá a wà ní yunifásitì professor Ìṣọ̀lá Ọlọ́mọ́lá. yunifásitì wo lẹ lọ sà? Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé Ifẹ̀ ibẹ̀ ni mo ti ṣe first degree mo ti ṣe masters. Professor Ọlọ́mọ́lá máa ń sọ fún wọn gbà yẹn pé if you want to be that you can't be a good historian if you don't know the location the exact location of where you are talking about. torí pé ṣẹ́rí tó bá ń sọ àwọn èèyàn tí wọ́n wò wá náà wọ́n gbọ́n wọ́n sọ fún un ni kò gẹ́ẹ̀tì ẹ̀ bẹ̀tẹ̀ àwọn kankan wà tó ń sọ pé mi ò sọ tán mi ò jiyàn tó bá ti fọ́ àpáta tó wà níbi tí mò ń sọ yìí o ní yí ẹ̀ báyìí tó bá dé àpáta ni wà kọ́kọ́ kàn máa gba ó mọ ohun tó ń sọ lóòótọ́. bẹ́ẹ̀ni lọ́jọ́ kan ní ọdún tó kọjá àṣìbọ̀ lórí Rẹ́mọ àti Ìjẹ̀bú àyàbá yìí ni o ẹ̀yin náà lẹ gún mi ní kẹ́sẹ̀ ní ọjọ́ kan ní UI a lọ fún conference kan a wá ní lunch break a máa ń sọ̀rọ̀ àwọn ìlú bí ta ti ń jẹun ní a sọ̀rọ̀ lórí Ìlọrin torí mi gbé Ìlọrin dáadáa náà mo mọ Ìlọrin dáadáa bí ìlà ọwọ́ mi báyìí mo ṣe mọ Ìlọrin. kábíyèsí. ẹnìkan wá ń sọ̀rọ̀ ẹyẹ ń kọrin mo wá sọ fún ẹnìyẹn pé ẹyẹ ń sunkún náà ń pe ìlú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ má bínú kì í ṣe ẹyẹ ń kọrin ni ẹyẹ ń kọrin tá a máa kọ́kọ́ kàn ní Ìlọrin tá a bá wọlé yẹn. ká tó wọ̀ lọrin ká tó dé airport ẹyẹ ń sunkún ló ń jẹ́ bàtà wà kékeré ẹyẹ ń sunkún ló ń jẹ́. bíi 40 ọdún sẹ́yìn 40 years ago. bẹ́ẹ̀ ni táwọn yẹn làwọn èèyàn ń sọ pé ni wọ́n ti ní kán yí orúkọ yẹn padà sí ẹyẹ ń kọrin díẹ̀ ó bẹ̀rẹ̀ sí wa èèyàn lára ẹ pé ìgbà tó wá máa di ọdún 10 sẹ́yìn 20 ọdún sẹ́yìn àyẹ̀ ti mọ̀lẹ́ ẹyẹ ń kọrin ẹni tó bá lọ sí Ìlọrin 20 ọdún sẹ́yìn tó lọ sí Ìlọrin lọ́dún 5 sẹ́yìn ọdún 10 sẹ́yìn àwa ni ẹyẹ ń kọrin ni ṣùgbọ́n àtà mọ̀ pé ẹyẹ ń sunkún ni. láti ilẹ̀. bẹ́ẹ̀ ni a mọ̀ kò pẹ́ tá a sọ̀rọ̀ yẹn ni ọkùnrin yẹn bá mi pé mo ní kọ́ọ̀lù bá àjọpàdé ní conference ní Italy. ta ni mo mọ̀ ń bí. ní wọ́n bá ní àwọn pé màmá ìyàwó àwọn ẹ̀pọ̀n ń gbé lọ́rin àwọn wá béèrè pé ẹjọ́ ẹyẹ ń kọrin ǹjẹ́ olórúkọ kan tán pè tẹ́lẹ̀ pé ṣẹyẹ wọn ní màmá yẹn sọ pé bẹ́ẹ̀ ni. túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn kan ò yà sí yín ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ confam bó ṣe máa ń rí ní láìfò nìyẹn o tẹ́lẹ̀ bá mọ̀ èmi kì í sọ bó ṣe máa ń rí ní ayé nìyẹn o nígbà pọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń fetí kọ ẹlòmíràn máa text èèyàn ni pé mo fẹ́ gbọ́ reply nígbà tán bá wá gbọ́ positive reply yẹn náà ṣe máa wá come out. sáwọn yẹn ń yorúkọ padà ebi àwọn èèyàn fẹ́ kún ẹ̀rín ni àwọn èèyàn fẹ́ ẹyẹ ń sunkún ẹyẹ ń kọrin bí amọ́láṣọ lábẹ́òkúta ń bì ṣe bá pọ́n láṣọ ló ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó ó dọ̀wọ́ èèyàn ara Apọ́nláṣọ. bẹ́ẹ̀ni àwọn tó jẹ́ àgbàlagbà lábẹ́òkúta mọ̀ pé Apọ́nláṣọ ló jẹ́. lábẹ́òkúta ń bí Apọ́nláṣọ láì ṣàparò Apọ́nláṣọ yẹn náà kò ní dùn gbọ́ létí nígbà tó bá sọ pé à ń lọ Apọ́nláṣọ. ẹ wo jọ̀gá orílẹ̀ ṣé bí jìgá náà ń pè tẹ́lẹ̀. jìgá náà ń pè jọ̀gá ìgbà tó yá ni wọ́n yí orúkọ rẹ̀ sí jọ̀gá jìgá ni tó máa mú wọn lẹ́sẹ̀ kí ni kòkòrò tó máa mú wọn lẹ́sẹ̀ fún yẹn tó máa ń wọnú ẹsẹ̀ yẹn wọ́n máa ń fi epo pè jáde báyìí. jìgá nìyẹn. ẹ má bínú sà fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní jìgá ọ̀pọ̀ àwọn tí wọ́n ń sin ẹlẹ́dẹ̀ tí wọ́n ń sìn dáadáa jìgá yẹn á máa mú àwọn ọmọ wọn dáadáa àbí ibi tómi bá pọ̀ sí mo ti witness nǹkan rí sà tí jìgá yẹn bá ti gbilẹ̀ sẹ́sẹ̀ yàn kò ní kú síbẹ̀ o epo báyìí náà máa fi ń pè jáde wọ́n á tú epo sí ojú
ibi tí jìgá yẹn bá wọlé á máa bọ̀ lókè díẹ̀ díẹ̀ báyìí náà ṣe máa fà jáde. so jìgá ló ń jẹ́ tẹ́lẹ̀. ìwé Professor B.E. Àfọ̀njá wọ́n jẹ́ chancellor Ọlábísí Ọ̀nàbànjọ University pro chancellor. Wọ́n kọ nínú ìwé wọn tí wọ́n kọ biography wọn in his hand, biography of a village boy. Ó wà nínú ìwé wọn, ọmọ jọ̀gá ni wọ́n kọ nínú ìwé wọn náà. Ẹ kí mo mọ ìbámuwé náà dání kẹ́. Nígbà tá a sọ pé ibi ìlọrọ fẹ́ gbé wa gbà. Wọ́n yí orúkọ ìlú padà. Ẹyẹ ń sunkún dẹyẹ ń kọrin. Amọ́láṣọ di amọ́láṣọ. Jìgá di jọ̀gá. Àwọn èèyàn máa ń yí orúkọ padà. Kábíyèsí bàbá ká wá padà sórí ọ̀rọ̀ Ìmàgbọ́n wọ̀. Ìmàgbọ́n wọ̀. Bẹ́ẹ̀ ni sà. Mo ń sọ pé Ìmàgbọ́n ní àwọn British forces ní wọ́n gbà wọlé, wọ́n gba ọ̀nà Ẹ̀pẹ́, wọ́n wá gba ọ̀nà Ìmàgbọ́n. Tí ẹ bá ń lọ láti Ìjẹ̀bú Òde lọ sọ́nà Ẹ̀pẹ́, àlègbà èèyàn máa dé Ìmàgbọ́n yóò jìnnà sí Ìṣíwọ̀ tí ẹ máa gbàdọ̀ lọ́nà Ẹ̀pẹ́. So ibẹ̀ yẹn ni Ìmàgbọ́n wọ́n ń pè. So ibẹ̀ yẹn ni àwọn Ìjẹ̀bú àtàwọn òyìnbó ibẹ̀ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ iná ti jàjà yẹn. So wọ́n ṣáà dìfìtì Ìjẹ̀bú Òde ní 1892. 1892 ló dìfìtì Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ ni. Ìgbà tó di ọdún méjì lẹ́yìn ẹ̀ ó ní àwọn British government wọ́n gé Rẹ́mọ kúrò lára àwọn Ìjẹ̀bú. Wọ́n wá májì Rẹ́mọ mọ́ Lagos colony. Rẹ́mọ ń gbádùn nígbà náà. Wọ́n ní post office, wọ́n ní prison, wọ́n ní hospital, wọ́n lóríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀. Ìjẹ̀bú ń gbà yẹn wọ́n májì Ìjẹ̀bú mọ́ Abẹ́òkúta province. Ìjẹ̀bú ò dá dúró torí ìjà tán jà abáyínjà àná yín, so a máa fi rẹ́ yín lójú. Làwọn òyìnbó tó yé wọn. Bẹ́ẹ̀ ni lẹ́yìn Ìmàgbọ́n wọ̀ yẹn, so wọ́n májì Ìjẹ̀bú mọ́ Abẹ́òkúta province. Ìgbà tó yá wọ́n yọ kúrò lábẹ́òkúta province, wọ́n á create Ìjẹ̀bú province. Wọ́n tán create Ìjẹ̀bú province. Ìbọn náà májì Rẹ́mọ mọ́sà. Rẹ́mọ pẹ̀lú Lagos colony. Gbogbo tí wọ́n ń jẹ́ enjoy ní Lagos colony òun làwọn Rẹ́mọ náà enjoy nígbà yẹn. Kábíyèsí sà. Awólọ́wọ̀ kọ nínú ìwé, bàbá Awólọ́wọ̀ kọ nínú ìwé wọn My Early Life. Wọ́n sọ ara tí bàbá Awólọ́wọ̀, bàbá tó bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni. So wọ́n rí dókítà kan ní Adéníyì Jones ni. Nígbà yẹn ni irú dókítà báyìí mo fẹ́ kọ́ ọmọ mi kàwé. Ara nǹkan tó ti bàbá tó bí Awólọ́wọ̀ láti jẹ́ kọ́ ọmọ ẹ̀ kàwé nìyẹn. Rẹ́mọ ti ní àwọn amenities yẹn nígbà yẹn. Ìgbà tó yá tí wọ́n create Ìjẹ̀bú province tán yọ Ìjẹ̀bú kò lára Ẹ̀gbá, lára Abẹ́òkúta province. Wọ́n wá ẹgbẹ́ méjì náà Ẹ̀gbá àtàbúrò ní oyè Rẹ́mọ máa bọ̀ lọ́dà Ìjẹ̀bú padà. Làwọn Rẹ́mọ bá yarí torí àwọn Rẹ́mọ ti ń kàwé. Ẹmu tí àwọn òyìnbó fi bá àwọn Ìjẹ̀bú jàǹgbà yẹn, àwọn Ìjẹ̀bú ò fẹ́ òyìnbó nílùú wọn. Ìjẹ̀bú ò fẹ́ òyìnbó nílùú wọn. Rárá. In fact wọ́n àfin dájú òyìnbó lọ fún wọn. Abájọ nínú oríkì àwọn Ìjẹ̀bú kan táwọn akéwì báńkì wọn ní Ìjẹ̀bú wọ́n ti ń náwó dọ́là kéèbò tó dé. Wọ́n ti ń bá àwọn òyìnbó wọ́n ti ń bá wọn ṣe ní etí odò ni. Ní transaction ti máa ń wáyé. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń bá wọn jẹ́ kán wọnú Ìjẹ̀bú, etí omi ni wọ́n jẹ́ kán wọnú Ìjẹ̀bú. Mọ kí Ìjẹ̀bú wá dẹ́sẹ̀ wọ kí òyìnbó wá dẹ́sẹ̀ wọ orí ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ṣèkọ òyìnbó kan tó wọ kíná orúkọ ẹ̀. Wọ́n lọ gbẹ́bọ ni láti pé wọ́n fi kásẹ̀ ibi ńlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ibi lẹ́sẹ̀ èbó jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí èbó nìyẹn. Àwọn ìwé dẹ̀ fẹ́ wọnú ilẹ̀ wa ń bí. Àwọn yẹn bá fi tipátipá fẹ́ràn Ṣàngó. Bẹ́ẹ̀ ni. Wọ́n fi tipátipá Olúwàfà Ògún Ìmàgbọ́n wọ̀ yẹn. Ìgbà tí wọ́n wá dá Ìjẹ̀bú province sílẹ̀, wọ́n wá mú Rẹ́mọ, wọ́n á yọ wọ́n kò lára Lagos colony. Ẹ ṣeun bàbí, ẹ̀yin tẹ́ ń bá wa bọ̀, a wà lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ ní Ìjẹ̀bú, ọ̀tọ̀ ní Rẹ́mọ o. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan ló ní ìtàn, gbogbo nǹkan dẹ̀ ni àrọ́bá jọ̀gá lórí ẹ̀. Ẹ̀hún tó bí ọ̀rọ̀ Ìjẹ̀bú lọ́tọ̀, ọ̀rọ̀ Rẹ́mọ lọ́tọ̀, orí ẹ̀ la ṣe wá o. Ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ Ìjẹ̀bú, ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ Rẹ́mọ, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ fi Sunday comment section.
so ìgbà tí ó di pé wọ́n wá mú Rẹ́mọ àti wọ́n fi wọ́n sí ọ́ndà Ìjẹ̀bú abẹ́ Ìjẹ̀bú padà làwọn Rẹ́mọ bá yarí. Àwọn Rẹ́mọ ń gbà yẹn ó kọ́ àwọn Rẹ́mọ tí ń kàwé. Àkárìgbò ti Rẹ́mọ ọba Ṣàgámù ó kàwé. Ọba Williams mo ti gbàgbé tí bá rántí orúkọ màá. So ìyẹn ó kàwé. In fact ìgbà tó kọ́ fẹ́ lọ ṣe meeting ní Ìjẹ̀bú Òde ní 1917 ni wọ́n ń kọrin. ní 1917 àwọn ará Ṣàgámù kọrin kágbárí kí Àkárìgbò má lọ o kó má lọ Àkárìgbò ṣe rere má lọ o Àkárìgbò má gbà o wọn ò fẹ́ kọ́ lọ. àwa ti lajú dáadáa ẹ wá fẹ́ lọ ṣe ní Ìjẹ̀bú àwa ìgbéjẹ̀bú ló yẹ kó wá bá wa. Ìjẹ̀bú dẹ̀ pọ̀ Ìjẹ̀bú dẹ̀ pọ̀ ju àwọn Rẹ́mọ lọ. Rẹ́mọ 33 àbí 31 kingdoms towns ló ń jẹ́ Rẹ́mọ. Ìjẹ̀bú pọ̀ lọ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú gbogbo Ìjẹ̀bú pọ̀ gan ju Rẹ́mọ lọ. ẹ̀pẹ́ ní Ògùn state àwà nísìn ẹ̀pẹ́ Ìjẹ̀bú ní 20 local government ló wà lógùn state 20 local government la ní. Ẹ̀gbá ní 6. Abẹ́òkúta náà Abẹ́òkúta south Ọ̀dẹ́dá Ọbáfẹ́mi Owódé Ewékòró àti Ifọ̀ ìyẹn ní Tẹ̀gbá. àwọn Ìjẹ̀bú ní 9 àwọn Ògùn east wọ́n ní 9 nínú 9 yẹn Rẹ́mọ ní 3. Ṣàgámù local government Ìkẹ́nnẹ́ local government àti Rẹ́mọ north local government tó wà ní Ṣàrà 3 nìyẹn. So Ìjẹ̀bú àwọn ní 6 nínú ẹ̀. Ìjẹ̀bú Òde Odò Ògbólú Ìjẹ̀bú north àwọn Ìjẹ̀bú Gbó Àgọ́wòye Ìjẹ̀bú north east Lúgùn Aláró Ìjẹ̀bú east Ọ̀gbẹ̀rẹ̀ àti Ògùn waterside Abigi Ṣẹ̀rì 6 3 àwọn Yewa Àwórì wa kó 5 tó kù yẹn ní Yewa north Ìlàró Yewa south Ìlàró Yewa north Ayétòrò Ìmẹ̀kọ Àfọ̀n Ìpókíà àti Adó-Odò Ọ̀tà. ẹ̀rí ogun ti pé báyìí. nǹkan kò ní í ṣàlàáfíà yìí sẹ́rí ọ̀rọ̀ ló máa ń bí ọ̀rọ̀ bó dẹ̀ mọ̀ bí àwọn tí wọ́n jọ́jọ́ gbọ̀n tí wọ́n ń wò wá àwọn tí ọmọ kan sára o àwọn tí ó sì criticize ohun tí ẹ̀ ń sọ ìwọ̀n criticize ẹ̀ ṣé ẹ mọ̀ pé èrún wọn wà ní Abẹ́òkúta náà bàbá mo tún gbọ́ pọ́n ní èrún wọn ó wà ní Ìjẹ̀bú-Sà. bẹ́ẹ̀ni èrún wọn ló wà l'Abẹ́òkúta ń bí lẹ́gbẹ̀ẹ́ Aké lọ sí ọ̀nà Tókò. èrún wọn nìyẹn tí ò dàrú. ó dá dúró èrún ibẹ̀ náà wà l'Abẹ́òkúta o. bẹ́ẹ̀ni èrún wà níbi ẹ̀yìn Àgóòkò. àwa ní èrún wọn èrún wọn yẹn ní tìjẹ̀bú Òde ọ̀pọ̀lọpọ̀ bá gbé síra wọn o. èrún wọn dòrédò ní t'Abẹ́òkúta èrún wọn dòrémí ní tìjẹ̀bú ìyẹn wà ní ibẹ̀ ní Gateway Hotel ayé ìgbà yẹn ló wà. èrún wọn ní Gateway Hotel ayé ìgbà yẹn ló wà bẹ́ẹ̀ èrún wọn nìyẹn. ẹ rí ọ̀rọ̀ Gateway Hotel tẹ́ sọ yẹn ìjọba wo ló wà lórí àga ń gbà yẹn sà. ìjọba Gbẹ́ngà Daniel. ìjọba Gbẹ́ngà Daniel ní Gateway Hotel. kí ló wà tẹ́lẹ̀ sà kó tó di Gateway Hotel. Ogun State Hotel. ìkan wà ní Kútọ̀ l'Abẹ́òkúta ìkan wà ní Ọ̀tà ìkan dẹ̀ wà ní Ìjẹ̀bú Òde. túmọ̀ sí pé mẹ́ta ní Ogun State Hotel yẹn. mẹ́ta ni wọ́n gbọ́ Lábísí Ọ̀nàbànjọ ló ti dá sílẹ̀ láyé ìgbà yẹn Ogun State Hotel. nígbà Daniel náà ni Ogun State ti di Gateway State. ẹ̀yin èèyàn mi báyìí ṣe ń sún síwájú là ń tọ́ gbogbo ìdánwò lórí ẹ̀rọ ayélujára ló ti dìrọ̀rùn tá a bá lè tẹ̀lé iléeṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ Dafrix Infosys Limited ló ní báwọn ìdánwò orí ẹ̀rọ ayélujára tẹ́ fẹ́ ṣe IT exam kẹ́ gbàwé ìkọ́ni tẹ́ lè ṣàmúlò níbikíbi Dafrix Infosys Limited ní gbọ̀ngàn ìgbàlódé tó dùn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àbí kọ̀ǹpútà kan fún èèyàn kan ni àyè wà fẹ́ni tó bá fẹ́ ṣe IT training àti certification bẹ́ẹ̀ sì là ń kọ́ni lónírúurú ìmọ̀ nípa ẹ̀rọ corporate IT skill CompTIA ISACA Cisco Prince2 Plus ISM tó fi mọ́ project management artificial intelligence cyber security network security cloud computing data analysis èyí tẹ́ wá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ education technology integration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa nìkan la tó gbangba sùn yẹ tí lè ṣe àbílẹ̀ ẹ̀kọ́ yòówù kó jẹ́ òní yiri ìwé ẹ̀rí tá a bá fún yín Dafrix Infosys Limited a wà ní railway line Peace Valley Estate Abẹ́òkúta bus stop along Omiata Oko Ewe road Arepo Ìjókòó Ògùn State ẹ máa pè 07073694566 tàbí 08026481755 Dafrix Infosys Limited ó dá wa lójú gan. ṣẹ́ríwọ̀ díẹ̀ dára fún wa lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú àti Rẹ́mọ yìí ó ti jẹ́ àmàmọ̀ dájú pé ọ̀tọ̀ ni Ìjẹ̀bú dá dúró gédégbé ọ̀tọ̀ ni Rẹ́mọ náà dá dúró ṣùgbọ́n ọ̀pọ̀ àwa èèyàn tá a bá ti ń gbọ́ pé Rẹ́mọ ni wọ́n gbá ẹ̀yin Ìjẹ̀bú Rẹ́mọ. ṣé ẹ mọ̀ pé nígbà tí ó yá
ní 1936 ìgbà tí àwọn Rẹ́mọ wò pé kò yẹ káwọn lọ ń dàjẹ̀bú. bàbá tẹ bá ń sọ̀rọ̀ yẹn ẹ máa ń fi reference sí ẹ máa ń fi yẹ̀ sí. ẹ hàn pé tó máa pa ló máa ní ẹlẹ́rìí wà lọ́rùn. tí àwọn èèyàn lè tí wọ́n lè find out. tí wọ́n dẹ̀ máa bá a bẹ́ẹ̀. tí wọ́n dẹ̀ máa bá a bẹ́ẹ̀ o lèmi máa ń sọ. bàbá ṣe rí ìtàn kẹnu gan-an ṣe mọ̀ pé òní olódì ni mo tún mọ̀ pé nínú Abẹ́òkúta tá a wà yìí àdúgbò kan wà ńbẹ̀ tí wọ́n tún ń pè ní Ìbàdàn lọ́dọ̀. bẹ́ẹ̀ ni Ìbàdàn òun ló wà lẹ́yìn mọ́ṣáláṣí Jímọ̀ yìí. mọ́ṣáláṣí Jímọ̀ yìí bẹ́ẹ̀ ni sà ẹ̀yìn ẹ̀ lọ́dà ṣàìdí ẹ̀ ibẹ̀ náà ń pè ní Ìbàdàn. ẹ máa wo ọjọ́ tó wà l'Íbàdàn bọ́jọ́ ló wà l'Abẹ́òkúta ń bí ọjọ́ náà tún wà l'Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni ọjọ́ wà l'Abẹ́òkúta ìbílẹ̀ àwọn Abíọ́lá. ó parí. Abíọ́lá ní balógun ọjọ́ láyé ìgbà yẹn. Mọ́kọ́lá wà n'Íbàdàn Mọ́kọ́lá wà l'Abẹ́òkúta ń bí. Ìdó wà n'Íbàdàn Ìdó wà l'Abẹ́òkúta. Ìdó là ń sọ yìí lọ́wọ́ ẹlẹ́kọ̀ọ́ wa níbí. títóbi Elédùmarè. ọ̀pọ̀lọpọ̀ ìtàn yẹn ìtàn ọjọ́ mi ni torí awọnú ara wa òyìn bá yẹ fẹ́ sọ̀tàn Ẹ̀gbá tàn ní sọ̀bàdàn mọ́ òyìn bá yẹ fẹ́ sọ̀tàn Ìbàdàn sọ ní tí ò ní kan Ẹ̀gbá kò sí bó ṣe fẹ́ sọ òyìn bá yẹ fẹ́ sọ̀rọ̀ Centenary Hall lákèyí tí kò ní kan Màpó Hall. ẹ má bínú sà Centenary Hall Aké bẹ́ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí ò ní kàn rọ Màpó Hall n'Íbàdàn. bẹ́ẹ̀ ni bàbá ń tẹ́ ẹ sọ yìí ó gbé nǹkan kan wá sí mi níwájú báyìí tá a bá ń wo structure Centenary Hall Aké àti structure Màpó n'Íbàdàn bí kápá àwọn òyìnbó ló kọ́ méjèèjì ní sà. àwọn òyìnbó náà ni wọ́n kọ́ òyìnbó ló kọ́ ti Ìbàdàn fáwọn Ìbàdàn àwa la kọ́ ti wa fúnra wa l'Abẹ́òkúta ń bí. bẹ́ẹ̀ ni Ọba Adémọ́lá ìkan kan náà ni méjèèjì wá jẹ́ fún àwọn ìlú méjèèjì. kábíyèsí. tó bá sọ bí Centenary Hall ṣe jẹ́ l'Abẹ́òkúta bẹ́ẹ̀ náà ni Màpó ṣe jẹ́ ní Ìbàdàn. ṣùgbọ́n ọjọ́ mi nìyẹn ṣàwọn tí kò lórí Rẹ́mọ àti Ìjẹ̀bú tà sọ. nígbà ó di 1936 gọ́vnà Bernard Bodilon BH Bodilon ó lọ sí Ṣàgámù àwọn Rẹ́mọ wọ́n wá lọ kọ wọ́n lọ àdírẹ́sì gọ́vnà pé wọ́n ti competition tipẹ́tipẹ́ pé àwọn fẹ́ kó lára Ìjẹ̀bú wọ́n àwọn kó lára Ìjẹ̀bú àbí. so wọ́n àdírẹ́sì gọ́vnà wọ́n ní we are Remos. we are Remos. we have our native law that is different from that of Ìjẹ̀bú and Ìjẹ̀bú know this. Ìjẹ̀bú people know this that we are different. àwọn yàtọ̀ sí Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni wọ́n láṣà tí wọ́n aláṣà tí wa. that was 1936 no àdírẹ́sì gọ́vnà Bernard Bodilon ìyẹn ni gọ́vnà Nàìjíríà nígbà yẹn gọ́vnà general Nàìjíríà nígbà yẹn Lugard ló kọ́kọ́ wá lẹ́yìn yẹn ni Clifford lẹ́yìn yẹn ni Bodilon ló wá tí lẹ́yìn Bodilon ni kí ló ń pè Richard Maffason ṣe wá kìíní yẹn agitation yẹn ń lọ títí di 1938 náà ṣe wá fún wọn ní independence wọn wọ́n ṣe wá yà wọ́n 1938 bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá jẹ́ kí Rẹ́mọ dá wà bẹ́ẹ̀ ni. táwọn sọ̀rọ̀ Rẹ́mọ kò tó bá ti tó Ṣàgámù torí Ṣàgámù ni Àkárìgbò wa àbí ni olórí àwọn ọba Rẹ́mọ wa. ṣe pé Ṣàgámù gangan ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun ti 1872. báwo wá ní Ṣàgámù ṣe wá dé sà. ọ̀rọ̀ ogun náà ni ogun àwọn Ẹ̀gbá àwọn ni wọ́n fìyà jẹ àwọn Rẹ́mọ. Ẹ̀gbá ló fìyà jẹ Rẹ́mọ lọ́nà òòsà ẹ̀ ṣáà wò. nígbà táwọn Ẹ̀gbá dé Abẹ́òkúta ní 1830 àwọn Ìbàdàn wọ́n gbógun sí wọn yẹn ń pè ní Àràkàngá War 1831 Àràkàngá kan náà yìí Àràkàngá náà gbà wọlé ìpè gbọ̀nà ọ̀pẹ́jì ọ̀dọ̀ síẹ̀lẹ̀ ọ̀pẹ́jì Àràkàngá War náà ń pè ogun Àràkàngá. 1833 Òwìwí War Òwí lọ́nà Àwòwò ìbẹ̀rẹ̀ àwọn Ìjẹ̀bú gbà wọlé. àwọn Rẹ́mọ. òkìní yẹn náà oríṣiríṣi Àwòwò wà Òwò wà bẹ́ẹ̀ ni kábíyèsí. so àwọn Rẹ́mọ support Ìjẹ̀bú láti àtàkì àwọn Ẹ̀gbá tán ṣẹ̀ dé o àwọn Ẹ̀gbá ṣẹ̀ dé ni o ọdún kan ọdún mẹ́ta àwọn tán ṣẹ̀ ń settle down ogun ló lé àwọn Ẹ̀gbá náà dé bí o.
ìgbà tó yá ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi ni ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni Rẹ́mọ àti Ìjẹ̀bú ọ̀rẹ́, Ẹ̀gbá wá jẹ́ ọ̀tá Ìjẹ̀bú, Rẹ́mọ wá mú Ẹ̀gbá lọ́tà. Ìgbà tó yá Ìjẹ̀bú àti Ẹ̀gbá wọ́n dọ̀rẹ́ ni àwọn Ẹ̀gbá wá ní ṣé bí wọ ẹ̀yin lẹ wá. Ibo ni Rẹ́mọ wá fẹ́ fojú sí. Ara tí wọ́n fi lọ gbógun tàn Rẹ́mọ nìyẹn. Wọ́n bà oríṣiríṣi ìlú wọn jẹ́, pàápàá Ọ̀fín wà nínú àwọn ìlú tí àwọn Ẹ̀gbá tí wọ́n gbógun tì tí wọ́n dẹ̀ bàjẹ́ nígbà náà. Nǹkan yìí gbogbo ogun táwọn Ẹ̀gbá gbé tì wọ́n yìí òun ló jẹ́ kí àwọn ìlú kan ní Rẹ́mọ bíi Ọ̀fín, Makun, Bàtọ̀rọ̀, Látàwà, Ṣàngìdó, Ẹ̀pẹ́, kì í ṣe Ẹ̀pẹ́ o. Ẹ má bínú, mo fẹ́ béèrè kan rẹ̀ pé Ẹ̀pẹ́ dòdò Ẹ̀pẹ́ dòmí ṣé Ẹ̀pẹ́ tún yàtọ̀ sẹ́pẹ́? Ó yàtọ̀. Ẹ̀pẹ́ Ìjẹ̀bú, Akilẹ̀ Ìjẹ̀bú ni. Ẹ̀pẹ́ Rẹ́mọ ni Ẹ̀pẹ́. Ẹlẹ́pẹ́ ti Ẹ̀pẹ́. Kò sẹ́lẹ́pẹ́ ti Ẹ̀pẹ́, Olú ti Ẹ̀pẹ́. Ọba méjì ló wà lẹ́pẹ́, Olú Ẹ̀pẹ́ àti Ọlọ́jà Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́ wọ́n lẹ́pẹ́ Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó, ṣùgbọ́n ìlú kan náà ni méjèèjì o. Wọ́n kàn jọ ní àwa ní Ìjẹ̀bú, àwa ní Èkó. So Olú ni ti ọba àwọn Èkó, Olú Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ ni Olú Ẹ̀pẹ́ ọba wa ẹ ti mọ̀ pé àwọn ọba Èkó, ọba tàwọn Èkó nìyẹn. Àti pé ìjọba tí wọ́n tún wá yàtọ̀, mọ́ṣáláṣí náà máa ń dé náà ti máa ń wé láwàní fọba. Fún ti Olú Ẹ̀pẹ́, ó tó Olú Ẹ̀pẹ́ mọ́ṣáláṣí làwọn ti máa ń jẹ kí náà ti ń jọba wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́jà ìyẹn ní tàwọn Ìjẹ̀bú, ìlànà tí wọ́n fi ń jọba ní àwọn ilẹ̀ Yorùbá tó kù pàápàá níjẹ̀bú. Ọlọ́jà yẹn wá jẹ́ ti Ìjẹ̀pẹ́ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni so Ẹ̀pẹ́ wà, Bàtọ̀rọ̀, Ṣàngìdó, Ìjàgbá, Ọ̀fín, Makun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tó bíi 10 àbí 11. Ẹ̀pẹ́ ó tún yàtọ̀ sí Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ ni Ẹ̀pẹ́ ò jìnnà sí Ṣàngìdó. Àwọn tí wọ́n wá ń jẹ ọba ní mọ́ṣáláṣí yẹn, ṣé ọba bá wá fẹ́ ṣe ìṣẹ̀ṣẹ̀dè tí àwọn onímọ̀ṣáláṣí yẹn ṣe Allahu Akbar Allahu Akbar. Kó yàtọ̀ sẹ́yìn pé bí àfi wọ́n yàtọ̀ síra wọn. Àwọn Ẹ̀pẹ́ Ìjẹ̀bú, àwọn Ẹ̀pẹ́ Èkó, Mùsùlùmù ni wọ́n. A ti rí Kírísítẹ́nì náà nínú wọn nísìnyí o. Bí ọ̀rọ̀ Ìlọrin tẹ́ kí gbogbo ọmọ Ìlọrin tá a mọ̀ láyé ìgbà kan Mùsùlùmí, ṣùgbọ́n a ti rí ọmọ Ìlọrin tó jẹ́ Kírísítẹ́nì nísìnyí náà. Àwọn Ẹ̀pẹ́ Ìjẹ̀bú, àwọn yẹn oníṣẹ̀ṣe, Muslim, Christian. Ṣùgbọ́n àwọn Ẹ̀pẹ́ Èkó wọ́n ní àwọn náà mú Islam wá sí Ẹ̀pẹ́. Àwọn tí wọ́n tẹ̀lé Kòsọ́kọ́ wá láyé ìgbà yẹn. Kòsọ́kọ́ wá lò bí ọdún 11 ó padà sékòó. So yẹn ni wọ́n fi ní àwọn tó tẹ̀lé wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tẹ̀lé wá, àwọn kan tẹ̀lé padà, àwọn kan dúró. Àwọn tó dúró yẹn tó tẹ̀lé Kòsọ́kọ́ wá ìran wọn, àwọn ni wọ́n di Ẹ̀pẹ́ Èkó lónìí. Pé àwọn èèyàn máa ń bọ ìlú, àwọn tó mọ̀ wọ́n máa ń bọ ìlú. Àti gbọ́ rí pé wọ́n máa ń bọ ìlú. Bẹ́ẹ̀ ni so pé oríṣiríṣi ìlú ló wà. Àwọn ìta ń rí kiri nísìnyí ọ̀tọ̀, ṣùgbọ́n àwọn ìlú tó jẹ́ orú Ìgbìn, ìlú Ìgbìn. Ìlú ló ń jẹ́ Ìgbìn. Bẹ́ẹ̀ ni ẹ máa ń gbọ́ àwọn orúkọ onígbìndé. Èèyàn rò pé ìgbín snail. Èèyàn rò pé ìgbín jíjẹ. Rárá oní ìgbìn onígbìn dé. Bẹ́ẹ̀ ni onílù ìgbìn. Akínjógbìn, Ìgbìn, ìlú Ìgbìn. Àwọn Ọlọ́bàtálá náà máa ń jẹ́ bẹ́ẹ̀ torí ìlú Ọbàtálá bí bàtà ṣe jẹ́ ìlú Ṣàngó, ti gẹ́ẹ̀tì bí bàtà ṣe jẹ́ ti Ṣàngó, so ìlú Ìgbìn yẹn àwọn Ọlọ́bàtálá ló ní. Ìpínlẹ̀ Yorùbá dẹ̀ tún wá yàtọ̀ lọ́nà kan. Ẹ wo àwọn tẹ́ bá wo Òkè Ọya, torí ọ̀pọ̀lọpọ̀ a máa ń ṣàṣìṣe pé wọ́n bá ní Òkè Ọya wọ́n nílò àwọn Haúsá. Ìlú mélòó ni ta Haúsá? Tẹ́ bá dé àwọn ẹ̀rí Tápà níbẹ̀, ẹ̀rí Bàrùbá níbẹ̀, ẹ̀rí Boko Bárù níbẹ̀, àwọn Nupe náà ló ń jẹ́ Tápà. Ṣé rí àwa tí Nupe yẹn, àwọn Nupe, àwọn tá à ń pè ní Tápà. Mo rántí pé mo dé entrance àwọn Nupe yẹn nígbà tá à ń travel lọ sí Àbújá.
ṣe rí wọ́n ń pera wọn ní Nupe làwọn ń pera wọn, àwa ń pè wọ́n ní Tápà, àwa là ń pè wọ́n ń pera wọn Tápà. ṣe pé àwa Yorùbá là ń pera wa, àwọn kì í pè wá ní Yorùbá o. kí làwọn Nupe ń pè wá? Èyàjí. Èyàjí ni wá lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni Èyàjí. olórin kan tó máa ń kọ fún aláìgbà yẹn tá a wà ní, wọ́n máa ní Èyàjí lákọ̀ọ́nkọ́ ajídè, Èyàjí lákọ̀ọ́nkọ́ ajídè, Èyàjí kọ̀ǹkọ̀, wọ́n la máa ń jẹ kọ̀ǹkọ̀, a máa ń fi kọ̀ǹkọ̀ jẹ, a máa ń fi kọ̀ǹkọ̀ ṣe ẹran, tá a bá ń jẹun idè ni oúnjẹ, Èyàjí lákọ̀ọ́nkọ́ ajídè. so àwọn ò rí yàtọ̀ yẹn, pé àwa rí yàtọ̀ láàrin ọ̀pọ̀lọ́ àti kọ̀ǹkọ̀. Yorùbá wọ́n ń jẹ kọ̀ǹkọ̀. so kọ̀ǹkọ̀ àwa mọ̀ pé kọ̀ǹkọ̀ la máa ń jẹ, àjọpọ̀lọ́. ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn àti ọ̀pọ̀lọ́ àti kọ̀ǹkọ̀ ìkan náà ni. so àwọn oúnjẹ àtàbáyé wọn à ń jọpọ̀lọ́ lójọ lójú wọn. àná máa ń fi wá kọrin kan fún gbà náà, máa ní Nupe lápantoro fínkua, Nupe lápantoro fínkua, fínkua mu náà ń pè ní fín mu. pé àwọn Nupe àwọn Tápà àwọn náà máa ń fi pantoro ní ìrù, àwọn ṣíbí gígùn kan báyìí jínú ẹ ti gẹ́ pé àwọn náà ẹ ti gẹ́ sí àwọn náà máa fi mu ẹ̀kọ ni a máa ní Nupe lá wọ́n mú pantoro ìrù, ṣíbí ni òkè ìrù wọ́n fi mu fín èkua, wọ́n fi mu ẹ̀kọ. táwọn bá ti ń bọ́ wa pé Èyàjí lákọ̀ọ́nkọ́ ajídè, wọ́n ní Nupe lápantoro fínkua. so àwọn Tápà wà lọ́hùn, àwọn Bàrùbá wà lọ́hùn, aláwọn Kànìké, àwọn Bìrọ̀m, tẹ́ bá dé Plateau aláwọn Bìrọ̀m, aláwọn oríṣiríṣi. àwọn Tápà yẹn ni wọ́n máa ń sọ jẹ ǹdá ṣe kéle kan. ǹdá bẹ́ẹ̀ ni bàbá, ǹdá kó yes bẹ́ẹ̀ ni ǹdá mọ́ ǹdá oríṣiríṣi. so orúkọ àwọn Tápà nìyẹn, ǹdájí, ǹdákó, ǹdájí gbòyà, àwọn Tápà ní. so oríṣiríṣi àwọn ẹ̀yà ló wà ní Borno nísìn. ìbá àwọn Kanuri nọ́pọ̀ jù, Kanuri wà ń bọ̀ ọ̀nà, aláwọn Ṣùwà Arab níbẹ̀, Ṣùwà Arab, aláwọn Marigi, so oríṣiríṣi ẹ bá dé Yobe, ẹ wò lu former senate president àná Ahmed Lawan, Bade ni wọ́n náà, ọmọ Geshua ni Ahmed Lawan. Bade náà ń pè wọ́n, Bade B-A-R-D-E, Bade R-D-E. àwọn ni Bade bọ̀ rí yẹn máa ń hàn nínú kíní tiwọn, rí máa ń hàn. Bade ni wọ́n ń ṣe Haúsá. ẹ má bẹ̀rù sà, R-D-E bẹ́ẹ̀ ni Bade. so ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe Haúsá. tẹ́ bá dé Plateau nísìn, ẹ rí Bìrọ̀m, ẹ rí Ron, ẹ rí Kùlẹ́rẹ̀, ẹ rí Anaguta, ẹ rí Afizure, ẹ rí Fiam, ẹ rí Magavu, ẹ rí Ngas, ẹ rí Taos. ọ̀pọ̀lọpọ̀ wọn gbédè ara wọn, wọ́n máa lo Haúsá láti máa bára wọn sọ̀rọ̀. pẹ̀lú àṣẹ Ọlọ́run adé ibẹ̀ lọ. lójú mi báyìí mi rí wípé ikú ní jọ́sìn jọ́sà òkè Barikin-Ladi àgbàwọ̀ ọ̀nà kí ló ń pè Mangu, tàbálẹ̀ lọ Mangu, àlọ́ sílùú former governor wọn kí ló ń jẹ́ Dàríyè lóko ọ̀dọ́ ìlú ẹ̀ ti ọ̀nà ìlú ẹ̀ mú lọ́jọ́ kan tí mo fi dé Kura Fall yẹn, ibẹ̀ náà ti kọ́ jẹrẹ́tì electricity, hydro electricity. ìtàn Kanji tán máa ní kinní ó ti kọ́ wà ní Kura Fall. wọ́n ti dá Kura Fall yẹn lẹ̀ láti 1929. bẹ́ẹ̀ ni nothing generate electricity níbẹ̀. mo dé ẹ̀rù Ọlọ́run abayìn tẹ́ bá dé Kura Fall. ṣùgbọ́n Kanji ló ti wá gba orúkọ yẹn. private ní ti Kura Fall. public ní ti Kanji. gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ló ṣe ti Kanji. so gbogbo àwọn ìlú ní òkè ọya oríṣiríṣi ẹ̀yà ló wà ń bẹ̀, ṣùgbọ́n Haúsá làwa máa ń rí púpọ̀. àwọn ará òkè ọya àwọn Haúsá nìyẹn. Haúsá ó tẹ́ bá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà, ẹ bá ní kí wọ́n wá sọ pé alóhùn ń ṣe Haúsá. ẹ bá dé Adamawa, ẹ rí ọ̀rẹ́ mi kan Ishaku Gandira ni wọ́n ní Gandira, so kò ń ṣe Haúsá.
ó níbi tó gbá Haúsá dé. ẹ tí mo fẹ́ sọ náà yẹn pé tó jẹ bá ń sọ gbà mí wọ́n á tètè yà jẹ́ wọn bóyá. bẹ́ẹ̀ èmi ò ṣe Haúsá o. ẹ má bẹ̀rẹ̀ sí kó Haúsá bolẹ̀ fún àwọn ó níbi táwọn náà gbọ́ Haúsá dé bẹ́ẹ̀ ni. bàbá àdìwá yìí ti láṣẹ ọba àbí ẹni so ní ti Rẹ́mọ tá à ń bá bọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú sọ à ń sọ̀rọ̀ Ẹ̀pẹ́ wà nínú àwọn ìlú tí ó wá tí wọ́n dá Ṣàgámù tán di Ṣàgámù ní 1872. Ẹ̀pẹ́ ó wà nínú wọn. Ọ̀fin ìyẹn ni ti Àkárìgbò. Mákún ó wà ń bẹ̀. ẹ máa ń gbé Ewúsì Mákún Ewúsì. Kí ló ń pè Ṣàngídó wà ń bẹ̀. Ìjàgbá wà níbẹ̀. Bàtọ̀rọ̀ wà níbẹ̀. Àti oríṣiríṣi tí wọ́n á papọ̀ tí wọ́n di pé ok àwọn Ẹ̀gbá ti bà àwọn orílẹ̀ wa jẹ́ ok ká parí ibẹ̀ Ṣàgámù. ṣé ẹ pé ọ̀rọ̀ ẹ̀ ó jọ ti Ayétòrò oyè wa yìí Ayétòrò Ẹ̀gbádò yìí. Ayétòrò ń ṣèlú kan tí ó jẹ́ pé ìlú àwọn kan ni ẹ rí àwọn ará Jọ̀gá Ayétòrò kan náà yìí oríṣiríṣi ogun ló lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn ará ìlú oríṣiríṣi fi wá kóra wọn jọ pé Ayétòrò sí bí o. ṣé ẹ rí nígbà tá a sọ̀rọ̀ Rẹ́mọ Ìjẹ̀bú ẹja fìyẹn lẹ̀bẹ̀ o àwọn tí wọ́n mọ ìtàn náà ti ń tẹ̀lé wa bọ̀ ẹja wọ Ayétòrò yẹn díẹ̀ ká má gbà kókó yẹn púpọ̀ gbogbo àwọn ìlú tó parapọ̀ yẹn lóde ayé ló tòrò sí bí o. bẹ́ẹ̀ ni láwọn máa ń sọ pé Ṣàlá wà níbẹ̀ Ṣàlá. bàbá ọ̀rọ̀ kan táwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ṣe gbẹ́nu wọ Ṣàlá èdè mọ́ rántí tẹ́lẹ̀ mi bá a fi ń dáṣà ni àṣà ní lè sè ẹ̀lò ibo ló wà ìbòòrò létí Ṣàlá ìtàn kan tó wá gbé wá fún wa wípé àti ìbòòrò àti Ṣàlá wọ́n jìnnà síra wọn kì í tiẹ̀ ṣe tòsí ara wọn ni wọ́n wà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bóyá jẹ́ bẹ́ẹ̀ ni pé Ṣàlá ó wà ní Ayétòrò ó wà ní àwọn ìlú kan pé ní Ṣàlá wọ́n ní Ayétòrò wọ́n ní Ṣàlá wọ́n ní Èèmàdò wọ́n ní Ìdòfòyí Àìbò Jọ̀gá ó wà láyétòrò náà gbogbo àwọn ìlú yìí náà papọ̀ tí wọ́n pe Ayétòrò síbí torí ogun. wọ́n máa ń pè wọ́n ní Ṣàlérílé bí àwọn ará wa ní Ẹ̀gbádò lọ́hùn wọ́n ní Ṣàlérílé Ṣàlá orílẹ̀ wà. wọ́n máa ń pè bìkan ní Ṣàlérílé. bẹ́ẹ̀ ni pé erí làwọn èèyàn wa lẹ́gbàdo máa ń pè àwọn ẹlẹ́gbàdo wa. a wá jẹ́ pé Ṣàlá orílẹ̀. bẹ́ẹ̀ ni òun ni Ṣàlérílé. bẹ́ẹ̀ ni lọ́nà Owódé Kétu ibẹ̀ ni Ṣàlá orílẹ̀ wà. kábíyèsí. Ṣàlá tayétòrò bí àwọn kan náà ní o náà wá síbẹ̀ o. ṣé rí Ìbòòrò létí Ṣàlá ṣé àwọn tẹ́ bá wo Ìbòòrò nísìn tí ibi tí Ìbòòrò wà lónìí àárín ìlú méjì ló wà ó wà láàrin Jọ̀gá àti Ìmáṣàyí ló súnmọ́ jù àwọn àti Ìmáṣàyí jọ pààlà ni ìgbà tí ẹ ní mọ̀ pé ti wọ́n Ìmáṣàyí Ìjọ̀gá ẹ máa ṣòro kẹwàá ní Ìbòòrò so Ìmáṣàyí àti Ìbòòrò àti Jọ̀gá ni wọ́n jọ wà ní láì kan náà ṣùgbọ́n Ìbòòrò náà wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àti Ṣàlá náà jọ wà láti jọ rí kógun tó lé gbogbo wọn. Ṣàlá àṣé ó ti wà tipẹ́tipẹ́ ní kó tó ipógun wá tú wọn ká bẹ́ẹ̀ ni Ṣàlá wá sáyétòrò Ìbòòrò wà níbi ẹ̀gbẹ́ Ìmáṣàyí ẹ ti rí nísìnyí. ajẹ́pàwọ̀ ọmọ sí ìlànà àzọ́gbé ìmọ̀ adá lóhùn wọ́n jìnnà síra wọn àwọn èèyàn àtijọ́. wọ́n mọ̀ kán wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ni. bàbá àdéhùn ayé ti nǹkan pọ̀ tí mo tún sì fẹ́ béèrè o ọ̀rọ̀ ọjọ́ mi lẹ́yìn àgbàlagbà pé bàbá tún pè é jọ́ mi ìṣe ìyọ̀jú sí wa sá. pẹ̀lú àṣẹ Ọlọ́run màá pé bí pé wọ́n gbé téèyàn mọ̀ jẹ́ dínà ni ẹ bá pè mí màá yọjú sí i. ìmọ̀ náà wúlò tí a bá sọ síta fáwọn èèyàn bẹ́ẹ̀ ni. bàbá àdéhùn ayé ti ọ̀pọ̀ àwọn èèyàn fẹ́ máa lọ wò yé yálà ní YouTube, Facebook, TikTok àbí lórí ẹ̀rọ ayélujára bàbá ìjẹ́ wà ní YouTube sá tẹ́ ẹ bá wà ńbẹ̀ orúkọ olè ń lò sá. orúkọ tí mo dá yìí náà Ìrìnkèrindò Alárọ̀bá on YouTube. Alárọ̀bá on YouTube. bẹ́ẹ̀ ni Ìrìnkèrindò ẹ bá dé Facebook náà Ìrìnkèrindò Alárọ̀bá bẹ́ẹ̀ náà. bàbá a tún pè é nígbà mi torí mo tá a dálẹ̀ yìí n tó kẹnu gan ni o. agbára Ọlọ́run ajé kágbára wa ká. a lè parí ẹ̀ lónìí àmì àṣẹ Èdùmàrè ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn lẹ́ẹ̀kan sí sá. orúkọ mi ni Ìrìnkèrindò Alárọ̀bá ṣùgbọ́n Adébáyọ̀ Adéwùsì lórúkọ tí àwọn òbí sọ mí so Adébáyọ̀ Adéwùsì Ìrìnkèrindò Alárọ̀bá bẹ́ẹ̀ ni láṣẹ ọba mi Èdùmàrè
ẹ mọ̀ pàdé àwa náà pẹ̀lú wọn àtàwọn àgbà ọ̀jọ̀gbọ́n mi lórí ìkànnì Adéyínká Àyìndé live. Ẹ ṣeun púpọ̀. ẹ ṣé àdúpẹ́ o.